Bembeyeke TV, ojúlówó ìsọfúnni. Ẹ máa subscribe, comment, share, like. Ẹ máa wò ó lóní Bembeyeke. Dìde ńlẹ̀ o akin ẹ̀kọ́ ojúmọ́ ní gbogbo títí láǹfààní láti máa gbọ́ ìkànnì tó yàtọ̀ yìí Crown 101.5 FM Ile-Ife nílùú Ile-Ife. Ẹ má bínú pé ó yẹ kí ẹ ti máa gbọ́ lórí pápá ṣùgbọ́n ètò kékeré àṣàrí jẹ́ kí èèyàn alẹ́kẹ̀ mọ̀ bí nǹkan ṣe ń lọ lórí abala yìí ní ìṣẹ́jú àyà tí a bá parí ètò ẹ̀ láǹfààní ti pàdé àwọn eléré orí ìdárayá wa lórí pápá. Láàárọ̀ yìí ìpè ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ile-Ife èyí tí ó fa ìjókòó tá a jókòó ètò kékeré yìí ilẹ̀kùn àwọn àlejò wa pẹ̀lú wa adémákun ọlọ́fẹ́ lórúkọ mi Israel Ayọ̀délé Ògúnládé lólótú ètò yìí ní nǹkan bí ìdájí àárọ̀ yìí la gbọ́ pé àwọn Fúlàní wọ́n ṣe bẹ́ẹ̀ ní agbègbè Ẹdẹ Road nílùú Ile-Ife wọ́n ṣe ìkọlù sí àwọn arìnrìn-àjò kan ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹlẹ́dàá ò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ lágbára o wọn ò gbẹ́nikẹ́ni lọ. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbìyànjú àwọn ikọ̀ aláàbò yòókù ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn vigilante OPC wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọnú igbó tá à ń wí yìí. Igbó yìí ló jẹ́ igbó tí ó jẹ́ ti ilé ẹ̀kọ́ ga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó jáde sí express road ní ọ̀nà Àkúrẹ́ Ìbàdàn. Igbó ńlá yìí ni àwọn Fúlàní ni wọ́n sá wọ̀. Lára àwọn tí orí kó yọ nínú ìjàmbá wọn wà pẹ̀lú wa. Ẹ bá dákọ̀ yín fún ọmọ Nàìjíríà alàgbà. Orúkọ mi ni Ọlátúndé Olúwaṣeun. Èyí tí ìṣẹ̀lẹ̀ tá a gbọ́ eré ni àbáwádà bó tọ́. Àwàdà kọ́ ẹ má parọ́ o. Àwàdà kọ́ o, àwa gangan ló ṣẹlẹ̀ sí. Ẹ̀yin àbẹ́lòmí. Àwa gangan ló ṣẹlẹ̀ sí. Bó ló ṣe ṣẹlẹ̀? À ń bọ̀ láti Òṣogbo ní àárọ̀ yìí nígbà tí a dé Ẹdẹ Road níbi tí ojú ọ̀nà ò dá yẹn níwájú Funians níta gáàsì yẹn ṣá. So mọ́tò wa ń bọ̀ lọ́ọ̀kan akàn rí wọ́n kàn tan ńlá kan sí wa. Èrò ọkàn wa ni pé bóyá àwọn ọlọ́pàá àbáwọn elétò ààbò kan ni. Ọkọ̀ wa wá tẹ̀sẹ̀ dúró díẹ̀. Báyìí dúró díẹ̀ báyìí bí àwọn ẹni táwọn wí mọ́ iye ọ̀rọ̀ jáde láti inú igbó nìyẹn pẹ̀lú ìbọn àti ìdà lọ́wọ́ wọn tó mú dáadáa. Wọ́n lọ sọ́dọ̀ sí ibi tí dírẹ́fà wa wà wọ́n fẹ́ wọ jábọ́ èròǹgbà wọn ni pé kán wọ jábọ́ kán wọnú mọ́tò kan máa gbé wa lọ. Bọ́ ṣe ń bá dírẹ́fà fà dírẹ́fà ò lè paná mọ́tò ó ṣáà sàṣẹ́gbẹ̀ gbogbo wa ti ọkàn wa ti dàrú nú mọ́tò. Ẹnìkan ni wọ́n sọ fún wa pé we are coming from mountain àwa kan nu wa torí a lọ sí program ni ọmọ Ọlọ́run ni wa bí ìṣẹ̀lẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń fèdè fọ̀ à ń gbàgbọ́ sáà pé Jésù tó gbogbo tá à ń ṣe yìí ni ò jẹ́ ká mọ̀ mi ò rò pé kò yẹ ká mọ̀ tá máa ṣe. Àwọn méjì nínú wọn lọ síwájú wọ́n fà kan nínú wa wọ́n fà jábọ́ nínú mọ́tò nígbà wọn fà jábọ́ nínú mọ́tò àti rò pé ó ti parí náà ní pé báyìí tá máa parí ìrìnàjò wa sí nìbọn Ọlọ́run àdúgbò lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó wa yọ wọ́n fà wọn jáde nínú mọ́tò wọ́n fìbọn tì lẹ́sẹ̀ wọ́n ń gbé idà yẹn sókè láti ṣá bọ́ Ọlọ́run ò jẹ́ kí idà yẹn wálẹ̀. Àwa ní èrè tá a fún mi pé Ọlọ́run dára láàárọ̀ yìí Ọlọ́run jẹ́ kí idà yẹn kó wálẹ̀ àṣà dúró síbẹ̀ àṣà ń parí gbogbo ẹrù wà lọ́wọ́ wa àṣà ń fún wọn àti báàgì àti fóònù àtowó àṣà ń fún wọn wọ́n ń gbà wọ́n sọ́lẹ̀ a lè sọ pé nǹkan báyìí ló kọ́ ayọ̀ ju Ọlọ́run lọ. Nígbà tó yá tá a ṣe gbogbo ilé ìtàn báyìí àṣà rí pé ó ṣà ń dá díẹ̀ wọ́n pọ̀ ààrẹ gbogbo àwọn kan ti wà lẹ́yìn mọ́tò wọ́n ń wá ọ̀nà láti ṣílẹ̀kùn mọ́tò yẹn wọlé àmọ́ bọ́ ṣe ń fà làwa náà ń fà ní ilẹ̀kùn yẹn wọ́n ti gbẹ àwọn ẹrù yẹn. Gbà tó yá dábàá sí pé òun ti ráyè níwájú ó jòbá sí ààyè ó fẹ́ kíkì mọ́tò bọ́dà wa tí wọ́n fà sílẹ̀ òun náà sáré rápárá ó sáré wọlé bá ṣe gbé mọ́tò bá yẹ sálọ nìyẹn. Ẹ̀yin ò rò pé wọ́n lè jẹ́ adigunjalè? Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a rí wọn dáadáa mo wà 100% sure pé Fúlàní ni wọ́n. Níta fi mọ̀ ní pé a rí èdè ẹnu wọ́n sọ èdè ẹnu wọn jáde a rí pé Fúlàní ni wọ́n a dẹ̀ rí wọn ò bójú rárá. Wọn ò bójú rárá a rí wọn dáadáa gédégbé. Ó tó yẹ ní 50 ọdún bí 100. Àwọn ọmọ pélésí ni wọ́n. Ẹ rò bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni a rí wọn dáadáa ni. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n láǹfààní àti gbóhùn lẹ́nu ẹnìkejì tí a jọ wà lórí ètò yìí. Ẹ bá dákọ̀ fún ọmọ Nàìjíríà. Orúkọ mi ni ẹ̀sùnmọ́ kí ni dáadáa. Orúkọ mi ni Adéfisàn Adéwọlé. Ń bolẹ̀ tí ń bọ̀. À ń bọ̀ láti ìlú Òṣogbo láàárọ̀ à ń bọ̀ ní ìlú Ile-Ife. Ẹ̀yin wà nù ọkọ̀ ni àbí wọ́n sọ fún yín? Mo wà ń bẹ̀ mí gangan ni ẹni tí wọ́n wọ́ bọ́lẹ̀ ní inú mọ́tò èmi lẹni tán wọ́ bọ́lẹ̀ ní nǹkan bíi. Ṣẹ́ẹ̀sì bá yẹn jà tẹ́lẹ̀? Mi ò bá ẹnikẹ́ni jà mi ò kí so ní jàgídíjàgan ìránṣẹ́ Ọlọ́run ni mí. Ìpàdé àdúrà ló kó wa papọ̀ tí a fi lọ sí Òṣogbo ní alẹ́ àná. Ìgbà tá ń padà bọ̀ ó ti tó nǹkan bíi ìṣẹ́jú 6 kí aago 6 ó lù ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ nítorí èmi sì kí dráìvà pé ẹ kú iṣẹ́ o
mo dẹ̀ wojú fóònù mi yẹn mo kàn á rí iná tó tàn sí wa láti ọ̀kan, iná yẹn tóbi gan, àwa rò pé báyà àwọn ọlọ́pàá ni. Driver á ń láti slow down, bó ṣe slow down báyìí wọ́n ti sáré wá sí ibi ọ̀dọ̀ tiẹ̀, wọ́n fẹ́ fa driver bọ́lẹ̀, driver náà ò gbà láti bọ́lẹ̀, wọ́n mú idà wọn yẹn, idà yẹn gùn gan, wọ́n mú wọlé bíi pé kán sá ní ọwọ́, òun náà ń yẹ ọwọ́ tiẹ̀, ṣùgbọ́n mọ́tò ṣáà ń ṣiṣẹ́ slow síbẹ̀, àṣà ń pariwo Jésù Jésù Jésù, àwọn èèyàn fèdè fọ. ẹ rí nǹkan bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ wípé irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ nípa àwọn kan tó jẹ́ kàńdà Fúlàní ń ṣàkọlù. ṣé ẹ ti wá rójú ayé báyìí Yorùbá?